tẹ́tí kọ́kọ́ bẹ̀rẹ̀ nílùú ìta kọ́kọ́ bá oní kàlùkàlù àti pool kàlùkàlù àti pool ẹni Allahu Akbar. Allahu Akbar. èmi wà nílé kéwú lọ́dọ̀ àwọn Sumratul Mu'min ọdún mẹ́wàá ni mo lò ń bẹ̀ kí n tó wá dọ̀ bàbá oníyẹ́gí lọ́dọ̀ bàbá wa Abdul Karim Kẹgbẹ́gbẹ́ lámòwò mo wá fẹ́ gbowó aṣọ ọdún mo fẹ́ fi kọ́ yín lẹ́kọ̀ọ́ ni o njọ́ náà àwọn ọmọ tá a jọ ń gbélé kí àtàwọn la fẹ́ ra aṣọ ọdún a sì fẹ́ kó jágbádá mo wá fẹ́ lọ gba 5 naira nígbà náà 5 naira lábẹ́ fi ra aṣọ àtàgbádá àti gbogbo àkíníran 5 naira ni ó parí ẹ̀ mo wá rìn látàmúwò lọ sórílé láwọn òbí mi wọ́n wá fún mi 5 naira mo tún wá nípa yẹn wọ́n ń darí bọ̀ àmọ́ dé Mile 2 níbi bíríìjì Mile 2 yẹn láti sọ̀kalẹ̀ bíríìjì yẹn gẹ́lẹ́ báyìí mo bá rí 1 naira jọ̀hún àbí tí wọ́n náírà mẹ́kọ̀ọ́ àbí wọ́n kọ́ bọ̀ 1 naira náà ni tó máa funfun báyìí tó fún mo bá he orí pẹlẹ báyìí orí fúlẹ́fúlẹ́ báyìí mo wá fẹsẹ̀ fọ́ ó mọ dáadáa n bá lọlé gbàdúrà fẹ́ délé mo rí owó tí mo rí èyí kíní ibi táwọn yẹn máa pẹ́ sí i ọdún náà ọjọ́ àwọn ta tẹ́tẹ́rì àkọ́kọ́ tí mo ta nù mo níbi táwọn yẹn máa pẹ́ sí i kí náà máa ń ṣe ń bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ń sọ wọ́n máa sọ owó sínú kíní kan wọ́n á fa àgbúrú báyìí ó dà kálukálù ló wà wọ́n náà èyí tí mo he yìí wọ́n fi ta kẹ́hìn lónìí mo bá wọ bẹ̀ ọmọ bẹ́ẹ̀ jọ náà yìí mo bá jù sínú ẹ̀ mo bá fa gbìrì bí mo ti fa gbìrì ló bá dé kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ní máa ń yàwó yìí mo wá jẹ 20 naira níjọ́ náà sóni bíi 200,000 20 naira àjọ náà àní 5 naira mo fẹ́ fi ra sọ láyé náà àwọn yẹn máa ń bọ̀ mí lọ́gọ́ lucky boy aṣèǹtọ́nù ya'idukum al-faqra bàbá jáwọ́ mi ọ́ tó sì gbẹ̀yìn mọ́ ẹgbẹ́ wa ya'murukum bil-fahsha. wọ́n wá di owó yìí fún mi wọ́n ti sínú àpò báyìí mo wá gbé àwọn shake me wọ́n sáré gbà mí lọ́wọ́ owó tí mo fi jẹ́ 20 naira owó mo délé sẹ́yìn kí mo ti délé kí ló yẹ kí n ṣe lọ́lọ́mọ́ kí n mo jókòó àṣetánì wọn bí ọ̀dà. ash-shaytanu ya'idukum al-faqra. ó jókòó báyìí dé ṣètánì délé. ya'idukum al-faqra. wá sọ fún mi mo ti jẹ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí kàmú ní bára kọ́dúrọ̀ máa ra kí ni jákẹ́tì òkè báyìí mo wá ná gbogbo tí mo bàtà ní sọkọlọ yẹn mo fẹ́ rà tí mo wá rà tán ó wá kó fìlà bẹntigọ́ fìlà bẹntigọ́ lówó rẹ̀ ó wá yọ mo ní kó padà lọ lucky boy. ash-shaytanu ya'idukum al-faqra wa ya'murukum bil-fahsha. àní lọ jáwọ́. wa ya'murukum bil-fahsha. èmi gangan ló ṣẹlẹ̀ sí ìfi ṣe wá sí yìí o ìfira mi ṣe wá sí fún ọ̀nù ni kọ́ ọmọ pé tó o bá jáwọ́ òṣì ni ó pa ọ́ mo wá àfa n bá lọ n bá mú méjì nínú 20 àti ẹ̀ lọ jẹ owó yẹn gbẹ mo ti gbọ́ ọ̀nà ṣe lucky boy náà sílẹ̀kùn mẹ́fọ́ ọkọ mi lọ́rùn àsábùkù ni ó gbẹ yẹ. ash-shaytanu ya'idukum al-faqra wa ya'murukum bil-fahsha wa ya'murukum bil-fahsha. mo bá jọ owó sí i wọ́n ní kí n ju méjì sí i kó lè tètè yá. owó yẹn lè pọ̀. báwo méjèèjì ẹ̀mí mi balẹ̀. lucky boy. bisimilayi rahman rahim. ẹ tún ṣe bisimilayi. ẹ tún ṣe bisimilayi. mo bá fa gírì. ló bá jẹ. Ọlọ́run. mo tún wọ́n ní wọ́n lè ti lọ ní àti máa ń ṣe kí mo bá lẹ́sẹ̀ mo ní kí ló dé méjì máa sáré lọ lé pàpàpà mo kó márùn dání wàláì ń lọ ń bọ̀ ó jẹ gbogbo ẹ̀ tán. La ilaha illallah. mo tún wá wò pé irú gbájú ẹ̀ wò lélẹ̀ tí n bá tiẹ̀ wà ní jẹmọ́ máa jẹ 20 àyàn padà mo bá mú wọ o aṣọ ọdún. ash-shaytanu
يعدكم الفقر ويأمركم بالفحشاء ọdún ló sì ní ọdún ló sì. ويأمركم بالفحشاء. wá sẹ́yìn náà bá lọ mo kọ́ méjì lọ gbàtó yá ló bá di láwù ó wá jẹ ogun ẹ̀ tán. àti bá bìyànjú wà sọ. wọ́n dúró. àwọn tó kí yín lọ́kì kan. mo wá rẹjú kán kò sí lọ́kì mọ́ mo wá rẹjú kán iwájú kàlùkàlù báyìí wọ́n làágùn mo wá pe ọkùnrin mi ní kó dàkú torí ọlọ́wọ́ dákun ṣàánú mi. wà á sọ dùn mí. bàbá ń kó yìí. الشيطان يعدكم الفقر الشيطان يعدكم الفقر ọ̀rọ̀ tí fi sunkún jẹ́ làbí rẹ̀ ni. ويأمركم بالفحشاء àṣetánì. ويأمركم بالفحشاء. gbàtí tí o dá mi lóhùn wọn á mú ẹsẹ̀ ń bá kó tí kálukálù gbígbígbígbí. bá ń gbọ́wọ́ mi. wọ́n bá kó lùtì mi èmi náà fi lucky boy. lucky boy. wọ́n wá nà mí náà wọ́n gbé mi síta ní lucky boy kẹ̀. lucky ti expire. wọ́n á dúró píkínì ìtìrí nù ó dijọ́ ọdún gbogbo àyànkù tàjọ lá wọ́n daṣọ ọdún mi ṣe ń wò rẹ ni ni wọ́n lọ láyéláyé mi àṣẹ aburú ni kí ni náà máa dà yìí. الشيطان ọdún ló sí. يعدكم الفقر ẹ̀kọ́ tó kọ́ mi nù ẹ̀kọ́ tó mi kọ́ mẹ́nu o. الشيطان يعدكم الفقر. èṣù òní kò ní da ọ lè gbọ̀nà òsì kọ́ jẹ́yàn. bàbá ọkọ mi ò rówó aṣọ ọdún filẹ̀ ìyàwó ló kówó lẹ̀ tó wà lọ fi ta tẹ́tẹ́. ó tún jí kó. àwọn ọmọ wàhálà sọ wọ̀. ṣé ìyàwó kó wọlé àmọ́ iye ọkọ tí ń jíwọ́ nu pọ́ọ̀sì ìyàwó rẹ̀ peter ọmọ wa ti ẹ dákun bàdá àṣìṣì ẹ máa tó kó owó ọjà mi máa ṣe pé ọdún nítorí ọlọ́run. ìmọ̀ ṣe pẹ̀lú lé mi o. má bàa lè yẹ o. má ṣe pẹ̀lú lé mi o. alátìmọ̀ tiẹ̀ lámọ́jú nípa àgbọ̀dọ̀ ṣe pẹ̀lú lé mi. aláwo lọ́la ó sì ti kó. oníṣì ń jíwọ́ tí lọ́ọ́ fi ta tẹ́tẹ́ kò fún ìyàwó ẹ̀ lówó mọ́ tí ẹ ti bàjẹ́ bó bá lóun kówó dé ilé tẹ́tẹ́ ní ó parí ẹ̀ sí. ẹ dákun torí ọlọ́ àṣà ìtọ́nù yà ìdòkú. الشيطان يعدكم الفقر masha Allah. ويأمركم بالفحشاء wàláhù ọlọ́run ọba ń kọ́. والله يعدكم مغفرة منه وفضلا. ọlọ́run ti àdéhùn tọ́lọ́run ó ṣe fún yín pé ẹ ra foríjì lọ́dọ̀. ẹ ra foríjì lọ́dọ̀. wà bá dàlímàkì fira arahama wà lùfọ́dù. وفضلا. ọba ti jókòó tọ́lọ́run tó ń bẹ lọ́hùn rámù ó dé. والله واسع iṣẹ́ عليم. yẹn tọrọ pé kò rí bi lọ yóò rí bi lọ. yóò lọ. tọ́ba lọ fẹ́ dọ́gbẹ́ kan fọlọ́run ní jẹ́yàn mọ́ láyé. والله واسع عليم. nínú ṣẹ̀dá Islam gangan fúnra ẹ̀ Naam. ipò wo ni tẹ́tẹ́ wà.